tún ti balẹ̀ gìjà sórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ. Kókó oníròyìn tí a ní fún yín rèé. Àwọn ọlọ́pàá mú àwọn akẹ́kọ̀ọ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Oníjìbìtì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣẹ̀wọ̀n nílùú United Kingdom. Àwọn ọmọ Nàìjíríà kò fẹ́ràn orin rap, Kel ló sọ bẹ́ẹ̀. Ẹ wá nǹkan fìdílé ká jọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Imo ti fi páńpẹ́ ọba mú àwọn akẹ́kọ̀ọ́ 25 kan tí wọ́n fura sí wípé wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn ní àwọn iléèwé gbogbonìṣe kọ̀ọ̀kan nípínlẹ̀ náà, nínú èyí tí iléèwé gbogbonìṣe tìpínlẹ̀ Imo àti AWON College of Education ti jẹ́ méjì nínú wọn. Àwọn ọlọ́pàá gbọ́ látẹnu àwọn olùgbé ìlú Emi níjọba ìbílẹ̀ Àríwá Òwèrì, wọ́n sì bẹ́ wọ orí odò náà ní nǹkan bíi aago 3 òru tí wọ́n ṣe ìwọ́de fún àwọn ọmọ ẹgbẹ́ tuntun lọ́wọ́. Wọ́n fi páńpẹ́ ọba mú gbogbo wọn lẹ́yìn ìfagagbága pẹ̀lú wọn, wọ́n sì bá oògùn olóró, àdó olóró lóríṣiríṣi àti onírúurú oògùn lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n mú, Emenike Lawrence, sọ wípé òun tẹ̀lé ọ̀rẹ́ òun kan lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó fẹ́ ra ọtí fún wọn, ṣùgbọ́n níṣe ni wọ́n na òun tí wọ́n sì gbé òun lọ sí inú igbó kan níbi tí wọ́n ti túbọ̀ na òun àtàwọn yòókù dáadáa. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà, ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Imo Abdulmajid Ali sọ wípé òun rí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà gẹ́gẹ́ bí àwọn tó lè digunjalè tàbí jínigbé lọ́jọ́ iwájú. Ó wá fi hàn wípé àwọn ń gbìyànjú láti wò bóyá àwọn lè so ọ̀rọ̀ ìdigunjalè àti ìpànìyàn kọ̀ọ̀kan táwọn ṣe ìwádìí lé lórí lọ́wọ́lọ́wọ́ mọ́ wọn lẹ́sẹ̀. Oníjìbìtì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan Frank Oyakonam tó ti mú orúkọ orílẹ̀-èdè náà wọnú ẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ wípé wọ́n jù sí ẹ̀wọ̀n ọdún 8 nílùú United Kingdom fún ṣíṣe tẹ́tí ayédèrú eléyìí tó fi gba owó gọbọi lọ́wọ́ àwọn tó ń gba owó ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Fún ọdún 7 gbáko ni Frank tí ìnàgíjẹ rẹ̀ ń jẹ́ Fizzy fi ṣe jìbìtì náà tó sì rí owó tó dín díẹ̀ ní $1 mílíọ̀nù jí eléyìí tó ná sórí ìgbésí ayé afẹ́fẹ́ yẹ̀yẹ̀, ayẹyẹ lóríṣiríṣi, àwọn tí olówó gọbọi, aṣọ ìgbàlódé, aago ọwọ́ olówó ńlá àtàwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì. Àwọn ọlọ́pàá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà nídìí tẹ́tẹ́ ayédèrú náà ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè. Frank tó jẹ́ ọmọ ọdún 38 sì yan àwọn tó ń gba owó ìfẹ̀yìntì nítorí pé wọn ò ní tètè fura. Frank fi orúkọ dókítà Jeff Lloyd súnmọ́ àwọn tó ń lù ní jìbìtì pẹ́kípẹ́kí, wọ́n sì ń gba owó lọ́wọ́ àwọn mìíràn nínú wọn fún ọdún 7 gbáko. Ọ̀kan lára àwọn olórin rap obìnrin lórílẹ̀-èdè Nàìjíríà, Kelechi Oyiya, tí gbogbo ènìyàn mọ̀ sí Kel, bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́nu lọ́lọ́ yìí, ó sì sọ ìdí tí kò fi kọrin fún ọjọ́ pípẹ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní òun ṣe àwọn iṣẹ́ mìíràn tó jẹ mọ́ ti eré ìdárayá lọ́wọ́ ni, àti wípé bó tilẹ̀ jẹ́ pé òun ò tí ì gbé orin tuntun kankan jáde fún ọjọ́ pípẹ́, òun ṣiṣẹ́ lórí àwo tuntun kan tí yóò jáde kí ọdún yìí tó parí. Ó ṣàlàyé wípé òun kàn sí mi díẹ̀ láti lè mójútó ẹ̀kọ́ òun àti láti yanjú ìṣòro tóun ní pẹ̀lú iléeṣẹ́ agbórinjáde òun àná ni. Kel ní òun fẹ́ ṣiṣẹ́ lórí orin òun àti lórí ara òun ní gbogbo ọ̀nà, àti wípé ikọ̀ ọba fún iléeṣẹ́ Soulmate ni òun jẹ́ báyìí. Olórin wàwà alright náà tó wọ ojú ìwòran tọmọdé tàgbà pẹ̀lú àwo orin rẹ̀ àkọ́kọ́ The Investment lọ́dún 2009 sọ wípé orin rap ò gbilẹ̀ dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà àti wípé díẹ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè náà ló mọ iye orin yìí. Kel wá fi hàn wípé òun ò sí lábẹ́ iléeṣẹ́ agbórinjáde kankan nítorí wípé òun ti dá iléeṣẹ́ tòun sílẹ̀, òun ò sì ti ṣetán láti gba olórin kankan wọlé sínú rẹ̀. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àwọn ọlọ́pàá mú àwọn akẹ́kọ̀ọ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Oníjìbìtì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣẹ̀wọ̀n nílùú United Kingdom. Àwọn ọmọ Nàìjíríà kò fẹ́ràn orin ráàpù, Kel ló sọ bẹ́ẹ̀. Àwa ìjùmọ̀ lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Lẹ́ẹ̀kan sí i, èmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ. Ètò ṣì ń tẹ̀síwájú.